May 29th was when this president was sworn in. It's an international norm all over the world. There's an honeymoon period. Change is not by magic. It's driven by the people, the spirit and the character and the planning. Yeah, you see, we've had so much problem in this country in the past because we run into pit, we run into policy blindfolded. Without adequate and effective planning, you don't have results unless you plan well. The time it takes you to plan, examine, recheck, re-evaluate is more important than the time you just rush into taking action because either being sentimental, being emotional, and being driven by other forces that are not expected. It's not fair. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ odù tó dá ìwà. Ẹ mà kúrò àdúrótì, ẹ ṣé gan o, ẹ kú àdúrótì o. Ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yẹn. Ṣé mọ̀ pé àgbàlagbà tí ń sá lọ nínú ẹ̀kan kò sáré lásán o. Bí ò bá ṣe pé ń lé nǹkan kan ń lé ni o. Ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ti bàjẹ́ kọjá ààlà. Ó máa tẹ́kì ẹni tó ní ọpọlọ, ẹni tó ti ní experience àti máa ṣe bọ̀ orílẹ̀-èdè yìí láti ìgbà tí bàbá Ọbásanjọ́ ti di president orílẹ̀-èdè ni Aṣíwájú ti wà as a politician. Ó sì study láti ọdún náà tí gbogbo àwọn tán tó jẹ lẹ́yìn rẹ̀ tí mi ò ní ìdí àti máa dárúkọ tí gbogbo wọn fi jẹ. Now, ẹ rí i pé ọ̀rọ̀ tó sọ ń sìn ó jẹ́ kó yé wa pé eléyìí mọ tó ń bọ̀ wá ṣe o. Eléyìí ò kàn fẹ́ wá sórí ìjọba for wíwá sake. Inú mi dẹ̀ dùn pé ẹ̀yin ọmọ Yorùbá lẹ ní ọgbọ́n, ẹ̀yin lẹ ní ìmọ̀, ẹ̀yin lẹ ní òye. Ẹni tí a wá bí sílé ọgbọ́n tá a wò nílé ìmọ̀, ṣé ọgbọ́n láàní ògbọ́n ni àbí mọ̀ láàní òye tó? Ẹ̀yin èèyàn, mi ìfẹ́ ká fọkàn sí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti kí gìrì báyìí náà ló gbọ́dọ̀ dáa kíákíákíá. Nǹkan ti bàjẹ́ jìnnà o. Ẹ̀yin ẹ tún wò. Today, the gap between the official rate and the parallel market rate is 300 naira. You know, what this means is if you can get $100,000 officially and round trip it, you make a profit of 30 million naira. If you get $1 million today in the official market and sell, you can make a profit of 300 million naira. There is no country where you create this kind of opportunity for rent seeking and you expect people not to take advantage of the rent. I know something, I can sell something for 700 and I can get it for 400 and I should not arbitrage. So when I say that our problems are of our own making, they're of our own making. There's no way you can be selling your foreign exchange at below market and not expect arbitrage and not expect corruption. And that's why a small number of people can become multi-billionaires for doing nothing but arbitraging foreign exchange. It's the same thing that happened in the oil sector with the subsidies. That is happening in the foreign exchange market. The next element is, what is the source of this lack of revenue? One source is what I call the subsidy free-for-all.
You know, I can say this because I've been saying this since 2011, 2012, since I was governor of Central Bank. And I'll continue saying it. And to my friend Ashiwaju, if you win, and if you continue with this, I will continue saying it. So you have to be ready to deal with me. Because, okay, so, because, no, I think you should know, because if you continue, we will be fighting. You and I will be fighting. But, so. Yami, Sanusi Lamido Sanusi lẹ́rí yẹn o. Ẹni tí ó ti fi ìgbà kan ṣe gọ́fúnà Central Bank rí. Ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn first class ọba, frontliner ọba tó wà ní Kano tẹ́lẹ̀ tí wọ́n ti rọ̀ lóyè. Ẹ dákun ẹ gbọ́ nǹkan tó sọ. Mo kàn fẹ́ ká mọ ibi tí nǹkan ti bàjẹ́ dé ni. Ẹ gbọ́ gbogbo ohun tí bàbá yìí sọ. Ìgbà tó sọ eléyìí, Aṣíwájú Bọ́lá Ahmed ò tí ì wọlé o. Ṣé ẹ gbọ́ tó ní tó bá wọlé, tí ó ṣe ló sọ yẹn o. Ṣé ẹ mọ̀ pé nípa ká máa sòótọ́ ọ̀rọ̀ àsọjù ni wọ́n fi yọ lórí ọba. Ó dẹ̀ tún wá jẹ́ kó yí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sí pé ọ̀rẹ́ òun ni ẹ́ o, ṣùgbọ́n tó o bá débẹ̀ tí ó bá sí changes lórí àwọn nǹkan tí òun sọ yìí, kó yá múra àti fìyà jẹ òun o, torí òun ó sọ̀rọ̀. Now, ìyẹn ti fi hàn wá wípé gbogbo nǹkan láyé yìí tọlọ́run ni. Ṣé rí ojú tó bá ti rí bí tí ò bá ti fọ́, Ọlọ́run Elédùmarè ń gbọ́, ó dúró de ire ni. Wàláì, wàláì, wàláì. Ṣé rí, mo fẹ́ káwa ọmọ Yorùbá ronú. Ẹ dákun torí Ọlọ́run, mo fẹ́ ká ronú rí ìjọba yìí níjọba tiwa. Mi ì fẹ́ ká gbójú agan sí ìjọba yìí. Mi ì fẹ́ ká destroy ìjọba yìí. Ẹ jẹ́ káwọn náà tiẹ̀ rí ọkọ́ lóko wá sọ́dọ̀ tiwa náà. Mi ò fẹ́ tí wọ́n bá dórí ipò tán, ní tí gbogbo wa bá ń fẹ́ á máa sọ fún wọn. Ẹ wo ní tó bá lè mú ẹni tí ó ní àrùn ọpọlọ. Ẹni tó ní àrùn ọpọlọ tó bá lè dá inú rò, kí ló lè máa mú àwa ọmọ Yorùbá wọ́n lè dánú rò? Kò sí, torí wípé àwa gangan ni ẹni tó lè ronú jìn láyé. Ẹ wo ohun tí mi ò fẹ́ pé ẹni yẹn ní wèrè. Ẹ wo ohun tí ẹni tí ó ní àrùn ọpọlọ tó ti jájà tí gbogbo ayé mọ̀. Ẹ wo ohun tó sọ. They bring say na 1,000 naira counter. No be Igbo man wey dey for CBN government wey dey make us suffer. Our papa and mama go stay for bank. Many of our papa and mama don die wey dey look for their money to take go hospital, pension and all that. No be Igbo man dey there for CBN government. Jagaban don say that counter wey dem bring come, as e enter government, nothing like new note. They spent $21 billion to print that counter. Jagaban say nothing like that. That old currency now we go use. That old currency now they will use. He's a man of the people. We no go suffer for him government. We no go suffer for him government. So make una no listen to idiots. Make Igbo man go kill him mama and him papa, they do juju money. They made them do that juju money. Which tribe will you see? Benin man. Instead of Benin man to kill him mama, Benin man go abroad. Benin girl go abroad, go to Ashawo to get the money. Come make him mama happy and him papa happy. Hey, where you? Make person respect himself. Who be P2B? Where him from come out? We no go hungry. You go see him. We no go hungry. God no go shame us. Amen. Make P2B pack one corner. Minister of Dirty. Now him be Minister of Dirty. P2B na Minister of Dirty we go give you. Yeah? You go dey pack dirty for the whole Nigeria. You na Minister of Dirty.
We don't know who you be. It will be Minister of Dirty. Now we will use compensate you, Minister of Dirty. If you don't like her like that, you go there for prison. That 8 years, the man go finish. When you respect a big man like yourself, Obi. When you rule Anambra State, how much will you thief? You get major account for share. He say now only one shoe where they wear. How can a mere multi-millionaire they wear one shoe? Na Chris person. Me will be Chris man they wear one shoe. You will be multi-millionaire they wear one shoe. Now the first lie, the only lie where we not say now you be thief, Peter Obi, you are a boy. Obi is a boy. Back one corner for punishment. Minister of the Minister of the àwọn ọmọ Yorùbá kí láà ló ń kan wa lójú tí ẹni tó ní ọdẹ orí tó ti jájà tí gbogbo ayé mọ̀ kó ti jájà tó bá gbọ́n mọ kó ronú lórí bó ṣe ronú yìí àwa tọpọlọ wá pé tí orí ìwọ ọ̀dàrú bó la ṣe ní lè ronú torí Ọlọ́run a ṣe ní lè ronú ẹ jẹ́ ká ronú wọ́n ní ẹni tó ń pè ọ́ kò tí ì jáwọ́ Ọlọ́run gbàgbọ́ àgbọ́yà àwọn ọ̀tá sì ń ṣe wọ́n sì àwọn ọ̀tá sì gbogbo ìjà láyé yìí ni wọ́n sì ń jà lọ́wọ́lọ́wọ́ nísìnyí gbogbo bí nǹkan ó ṣe dàrú bọ́jọ́ ọjọ́ yẹn ò ṣe ní ṣeé ṣe ní làwọn ọ̀tá ń bẹ lọ́hùn ẹ wá jẹ́ káwa náà máa ra owó ẹ̀bẹ̀ wá sọ́lọ́hùn gbogbo tí ọmọ Yorùbá bá lè ṣe ìwọ tó mọ̀ pé Ifá ló máa bá sọ̀rọ̀ ìwọ tó mọ̀ pé Bàtálá ló bá sọ̀rọ̀ ìwọ tó bá Ṣàngó sọ̀rọ̀ ìwọ tó bá àwọn aráalé sọ̀rọ̀ ìwọ tó bá Jésù sọ̀rọ̀ ìwọ tó bá Nàbí sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ bá wọn àbáláyé sọ̀rọ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ kí gbogbo wa ó jáde ṣé bí pásítọ̀ kan lélẹ́yìí. Why must all pastors want to force Peter Obi to win this election? What are the secrets? Nigerians need to ask at this point. We need to verify what is happening. Something is going on somewhere that we need to know before pastors will stood up for somebody in Nigeria. Before some certain people will stood up for somebody in Nigeria, he must become the president at all costs. We need to start suspecting these people. Something is fishing somewhere. Something is fishing somewhere. Look at these pastors. He told his people to go to the city and start disturbing. This is what they preach to multitude. That is why you see the atmosphere on social media today. There is no peace. Everybody is running here and there. Everybody talk anyhow. Why Nigerian pastors want Peter Obi at all costs? United States is looking at pastors in Nigeria. You are not saying anything yet. You are not saying anything yet. United States, United Kingdom, you are looking at these pastors. You are not saying anything yet. But by the time the federal government will start, by the time the Muslim will start now, they will start coming to your country to start protesting unnecessarily. Call the attention now. Call attention of Nigerian pastors. Let peace to reign. I am not a Muslim. I am a Christian. But I could understand the implication of their preaching on the altar. I will leave you guys now. You watch this pastor video. You watch the video and come and tell me. This pastor told his member, where did this man get all this information from? Where? United States, you need to intervene on Nigerian pastor case right now because they want to trigger problem to this country. They want to trigger unnecessary fight. They want to trigger religion fight in this nation. They need to be warned at this point. They need to be banned. They should not preach anything about politics in their church again because they are poisoning the heart of these members. They poison the heart of this member in their church. By the time this member get to their house, they will not like to see the Muslim. They will not like the people that doesn't support Peter Obi. By now, we need to go extra length to know the reason why all these pastors want Peter Obi at all costs. How could Peter Obi become a messiah to about over 200 millions of people? Sudden messiah, unexpected messiah. Under 2-3 months, you guys start accepting Peter Obi to become your home messiah. I'm not here to support any party, but I'm just trying to reason the implication of all this preaching. Is it not a shame? People say they don't want you. You spend money to impose yourself on them. Is that not a shame?
Somebody should lead because you are wanted. You should lead because they want you, they need you. People are happy with you. They say they don't want you, they don't need you. And yet you want to bribe people, compromise election to be in power. Is that not a shame? That you are rejected and yet you are imposing yourself. They don't need you, they don't want you. Clear out. Don't contest at all. Don't rig to lead. Don't kill to come into power. Let them need you. It's the people you are leading. It's the people that you are leading that should determine whether they want you. And as I speak now, let nobody be quiet anymore. Anybody you are, whether you are a pastor, anything you are, let nobody be quiet anymore. From everywhere, let people come out. Don't be a coward anymore. Ẹ dákun Yorùbá, ẹ wo pásítọ̀ yẹn, ẹ wo bó ṣe ká lára tó, pásítọ̀ ni o, ẹ wo bó ṣe ká lára tó, ó tún wá rí fáà wá sí ẹnìkan. Kẹ́ wò pé orí ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ míì ti dàrú, ẹlòmíì ti mú gbóyó, wọ́n tó ń fẹnu ara rẹ̀ sọ wípé kí Aṣíwájú Bọ́lá Ahmed ó mọ́ kọ́ńtẹ́sì, àwọn èèyàn láwọn ò fẹ́. Téèyàn ò bá ya wèrè, ìbò lẹ́ẹ̀ fi gbé èèyàn dé orí ipò, ìbò lẹ́ẹ̀ fi yọ̀yàn olórí burúkú ẹnìkan ní kọ́mọ́ kọ́ńtẹ́sì máa yé òfẹ́. Bóòlù ẹ dákun, wèrè wo ló tún jù bẹ́ẹ̀ yẹn lọ? Ẹ̀yin ẹ wo wèrè tó ti jájà yẹn wá wọlé, ta ni wèrè inú àwọn méjèèjì? Ẹni tí pásítọ̀ yìí fi hàn wá tó ń sọ̀rọ̀ Aṣíwájú láìdáa yẹn, ẹ dákun torí Ọlọ́run, nínú wèrè tó sọ̀rọ̀ yẹn, ẹ dákun ta ló jọ wèrè, ta ni wèrè gangan, ta ni ìṣe àti ìhùwàsí rẹ̀ tó bá wèrè mu. Ẹ̀yin ọmọ Yorùbá, mo bẹ̀ yín o, Ọlọ́run ní jẹ́ ká fojú sunkún ara wa. Ojú tó rí ibi tí ò fọ́ rere ló dúró dé o. Ẹ má jẹ́ ká fi ìwà ńwára dá ẹ má jẹ́ ká fi ìwà ńwára dá kòkó ọkà lú o. Òtún abá ní bíbi ṣe ń pa á tó bẹ́ẹ̀ láṣẹ ro àmàlà gbìrìgbìrì yóò dá kòkó lú o. Yóò dá kòkó lú o. Ṣe rí sùúrù ní gbogbo nǹkan gbà. Sùúrù ni a fi lábẹ̀ tó gbóná. Tá a bá fi sùúrù lábẹ̀ tó gbóná, á jó wa lẹ́nu. Tó bá wá jó wa lẹ́nu tán, àwọn tí ọbẹ̀ ti jó yẹn, tí ọbẹ̀ yẹn bá tutù tá a fẹ́ máa jẹ, àwọn tí ọbẹ̀ ti jó kò ní ṣe é jẹ ata mọ́ torí yóò máa ta wá ni. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé àwọn ọmọ Yorùbá nídìí láti fi ìmọ̀ ṣọ̀kan. Tó bá jẹ́ wípé bí gbogbo wa ṣe jà, bí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé, tó bá jẹ́ pé gbogbo wa ṣe jà lórí ọ̀rọ̀ gọ́fúnọ̀ṣìp Èkó, tó bá ṣe bẹ́ẹ̀ la ṣe ń ja ìjà wa, gbogbo òyànjẹ tí wọ́n yàn wá jẹ yẹn náà kò ní tó bẹ́ẹ̀ yẹn. Àwọn èèyàn kan ń pariwo ń gbà yẹn, Aṣíwájú Bọ́lá Ahmed yóò wà lórí ìjọba yẹn, kì í lè sọ, ẹ dákun kí ni kó sọ. Ẹ dákun tó bá sọ̀rọ̀ ńgbà náà lọ́hùn, ṣó lè débi tóun ó ti wá pa àṣẹ yẹn. Àṣẹ tí a fẹ́ kó pa ńgbà yẹn tó fi ń dùn wá tá a fi ń bú wọn. Táwọn èèyàn, tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń bú wọn, mi ò sí lára àwọn tó bú wọn, but tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń bú wọn yẹn. Irú àṣẹ yẹn kò ṣeé pa nígbà yẹn torí wọn sí lórí oyè kankan. Wọn sí lórí oyè kankan. Ṣé rí, mo bẹ̀ yín, mo tún fi orúkọ Ọlọ́run bẹ̀ yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n kúkú sọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láìdá yìí náà, ẹlòmíì ò rí rí, majority mi ò rí rí, tó jẹ́ pé àfikàn rí lórí tẹlifíṣàn. Tó bá wá jẹ́ wọ́n ní iná wọ́n ń sọ, tí wọ́n náà ń tẹ̀lé, tó jẹ́ pé tí wọ́n bá bi ọ́ léèrè pé ẹ sì wà, ẹ lásìwájú ọ̀dà,
ẹ dákun jẹ́ ilé sọ̀rọ̀ tó ṣe fún wa tẹ́ ẹ bá léèyàn kówó jẹ tó ò tí ì lè proof ẹ̀ tí court of competent jurisdiction kankan tí ò tí ì dá lẹ́jọ́ bó jẹ̀bi ẹ̀sùn wàláì gbogbo ẹni tó bá fi irú ẹ̀sùn náà bìyàn bí ẹni torí ẹ̀ ti dàrú ni lójú mi bí ẹni torí rẹ̀ ti dàrú ni because ilé ẹjọ́ ni wọ́n gbé lọ kéèyàn jalè kan mú báyìí kan mú red-handed ilé ẹjọ́ ló lè pronounce ẹ̀ lólè suspected armed robber ni wọ́n pè ilé ẹjọ́ ló máa proof ẹ̀ bí ilé ẹjọ́ ò bá wá tí ì pè èèyàn lólè kí ni tiẹ̀ dákun torí Ọlọ́run kí ni tiẹ̀ àwọn èèyàn ló ti jí owó yìí Àtíkù gate gbogbo yín lè mọ tí wọ́n sọ nípa Àtíkù ẹ mọ iye tí Àtíkù kó jẹ kó tó di Àtíkù gate gbogbo wa la mọ gbogbo dúkìá tí Àtíkù ta lórílẹ̀‐èdè yìí àwọn ọmọ ìyá tí ẹ ò bù wáyé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu èmi kò fẹ́ kẹ́ ẹ jẹ́ àrònú this time around ẹ má jẹ́ káwa wà nínú àwọn agbẹ̀yìn bẹ́bọ jẹ́ on the 29 sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá ní ti ń lérí di ọjọ́ yẹn gbogbo ẹni tó bá dẹ̀ lérí aburú di ọjọ́ yẹn Ọlọ́run ó bá mi gbé iṣẹ́ burúkú lé lọ iṣẹ́ tí ó máa ṣe tí òfin ní ráyè tiwa lọ́jọ́ yẹn Ọlọ́run á bá mi gbé iṣẹ́ aburú yẹn lé wọn lọ́wọ́ pẹ̀lú ògo Ọlọ́run á gbé iṣẹ́ aburú lé wọn lọ́wọ́ ìbá àsọkùnrin ní bá rorò kúrò sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní ọjọ́ sọ́árìn yẹn ìbá àsọbìnrin ní Ọlọ́run ó gbé iṣẹ́ tó ju ẹ̀mí ẹ̀ lọ Ọlọ́run ó gbélé lọ́wọ́ kódà láti okùn bí ọ̀tún lákùjọ́ mẹ́rin lọ́lọ́run ó ti di ẹrù tó ń wọlé lórí ẹrù yẹn ò dẹ̀ ní kúrò lórí ẹ̀ ọ̀tí ìgbà tá a bá ṣe sọ́árìn yẹn tán torí mi ìfẹ́ kẹ́nìkan kan náà ò kú ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká fọpọlọ sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a fẹ́ ṣe ẹ jẹ́ ká fi ọpọlọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a fẹ́ ṣe ọmọ Yorùbá dẹ̀ lọ́pọlọ o ọmọ Yorùbá ní ọpọlọ o kò sí ẹni tí bá wàá du ọ̀rọ̀ ọpọlọ o ẹ lọ sí Èkìtì Oǹdó lásán ẹ lọ wo ẹ káyé pòfẹ́sọ̀ Èkìtì àtòǹdó ẹ wá yọ gbogbo ilẹ̀ Yorùbá kó ń bẹ̀ ẹ wá sí gbogbo pòfẹ́sọ̀ tó wà ní gbogbo ibi tó kù àti east ni o àti north ni o ẹ sí gbogbo àwọn pòfẹ́sọ̀ yòókù o wọn lè outnumber pòfẹ́sọ̀ tó wà ní Èkìtì àti Oǹdó nìkan mi ti sọ tàwọn yòókù o mi ti sọ sí other state pòfẹ́sọ̀ tó wà ní Èkìtì àti Oǹdó nìkan àwọn gbogbo àwọn north àti east agbára wọn ò gbé wọn ò lè outnumber àwọn pòfẹ́sọ̀ tó wà state méjèèjì yẹn kí wá ló ń bà wá lẹ́rù gbogbo iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe nílùú òyìnbó tó ń jọ wá lójú ní orílẹ̀-èdè Áfíríkà bíbáyìí ọmọ Yorùbá ló pọ̀ nínú àwọn tó ń ṣe gbogbo ipò ńláńlá làwọn ọmọ Yorùbá wà lọ́hùn ní ló ṣe ń ba èmi náà lọ́kàn jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ń ṣe gbogbo nǹkan tá à ń fetí gbọ́ tá à ń fojú rí kò yẹ káwọn náà kò yẹ kán ti wá gbó tán kí wọ́n ti wíà kó tó di pé àsìkò táwọn náà tí wọ́n wà á ṣe sa gbogbo agbára yẹn fún wa ní orílẹ̀-èdè. Ẹ̀yin yẹn mo bẹ̀ yín Ọlọ́run ní jẹ́ àfojúsùn kún ara wa àní fojúsùn kún ara wa àní faragbá àwẹ̀ ṣé rí fídíò eléyìí ò ní gùn mo kàn ní kí n tún jáde títí tá a tún fi ṣe sọ́árín in a tún máa ní àǹfààní àti bára wa sọ̀rọ̀ lọ́ní. Àwọn ọmọ ìyá mi tí wọ́n wà ní diaspora ẹ rí i pé gbogbo ìgbà ni wọ́n máa ń dúpẹ́ lọ́wọ́ yín kì í ṣe nítorí nǹkan tẹ́ ń ṣe fún mi nìkan bí ó ṣe pé gbogbo tẹ́ bá ti rí i pé ó ń kọjú ìjà sí ìran Yorùbá ẹ̀yin náà dẹ̀ máa gbógun ti nǹkan náà tí nǹkan kan tẹ́ bá ti rí nǹkan kan tó dojú ìjà kọ wá nílẹ̀ Yorùbá ẹ̀ẹ́dẹ̀gbó mọ́mọ yín tọ́pọ̀lọpọ̀ ti ná nínú yín lórí wọ́n jí lágbájá gbé wọ́n jí tàmàdù gbé wọ́n wáyé báyìí ọmọ tọ́pọ̀lọpọ̀ yín ti dá sẹ́yìn ṣùgbọ́n ẹ̀ ní dáwọ́ ìbànújẹ́ mọ́ pẹ̀lú òkú Ọlọ́run
gbogbo tí jẹ́ owó ìbànújẹ́ ẹ̀ ní bá wọn dá mọ́ gbogbo àṣedànù tẹ́ ẹ ti ṣe torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ owó tẹ́ ẹ ti ná bí ìgbà téèyàn ti ná dànù ni Ọlọ́run Olódùmarè àwa bá mi fi ọ̀pọ̀ rọ́pò fún yín ẹ ní mọ̀ pé nánà dànù pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ ná ní Nàìjíríà àti ní African country míì náà torí ọ̀pọ̀lọpọ̀ African country náà ni wọ́n ti dúró ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo ẹ̀yin tẹ́ ẹ ná ẹ ní nánà dànù ibi tẹ́ ẹ ti ń náwó yẹn kò ní tán bẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run mo bẹ̀ àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ á fi ọ̀tẹ̀ yìí sílẹ̀ o mo dẹ̀ tó bẹ̀ ẹ̀yin àwa sọ̀rọ̀sọ̀rọ̀ náà ẹ̀yin náà ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká jọ gbé ọ̀rọ̀ yìí ká jẹ́ káwọn èèyàn ṣe ẹ rí i pé nígbà tí gbogbo wa pariwo ń jọ́sẹ́ tí gbogbo wa sọ ìtàn tá a sọ̀rọ̀ tá a sọ àrọ́bá gbogbo ẹ rí i pé gbogbo ọmọ Yorùbá pátápátá ni wọ́n dìde tí wọ́n tẹ̀lé Sanwó-Olú abẹ́ẹ̀rí iye nọ́mbà ẹni tó là wá pa lórí presidential election abẹ́ẹ̀rí iye tí ẹni yẹn fi là padà ní ṣé ẹ̀rí iye táwa fi là padà ní tó túmọ̀ sí pé ọmọ ọkùnrin yẹn kì í sọ máa lè Yorùbá kì í ṣe ọmọ àlè ẹ̀yin diaspora gbogbo agbára yín lórí nǹkan tó ṣẹlẹ̀ yẹn èmi rí o ẹ contribute gan o mo fi Ọlọ́run Elédùmarè búra ẹ contribute gan o contribution yín yẹn Ọlọ́run ò ní fi dojú orúkọ yín Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ kábàámọ̀ lórí ẹ̀ torí náà bá ká ní wọ́n ti gba ẹ̀kọ́ mọ́ wa lọ́wọ́ inú wo ni irú wa yóò fi sọ̀rọ̀ lónìí ká ní bí Aṣíwájú Bọ́lá Ahmed ṣe contest yẹn ká ní kò wọlé níbo ni irú wa ó sáwọ̀ wọ́n ti máa yọ àdá wa lé wa wá nulẹ̀ mo tún wá fi àsìkò yìí mo tún fi dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ní Ọ̀yọ́ state ẹnjìníà Ṣèyí Mákindé ẹnjìníà Ṣèyí ò ní fojú sunkún ọmọ o àwọn òbí tiyín náà ò ní fojú sunkún yín mi ò sún mọ́ wọn rárá ṣùgbọ́n gbogbo ayé ló mọ̀ pé mo dúró tì wọ́n lásìkò ìbò yẹn nítorí wípé gbogbo tí wọ́n ní láyé ni wọ́n fi dúró ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí bí wọ́n ṣe wá dúró ti ìwọ̀n tó yẹn tó wá yẹ kọjá irú àwọn làwọn máa ṣubú ṣùgbọ́n májì yẹn pọ̀ májì táwọn náà fi la opponent ó pọ̀ gan ni tó túmọ̀ sí pé àwọn ọmọ Yorùbá ríran rí oore tẹ́ ẹ ṣe orí ribiribi mi ò tiẹ̀ tó sọ̀rọ̀ nípa dáadáa tẹ́ ẹ ṣe nínú ìlú mi ò tó sọ̀rọ̀ nípa yẹn ṣùgbọ́n oore kàbìtì kan tẹ́ ẹ ṣe ní dìẹ́ndì yẹn tó bá jẹ́ wípé bí wọ́n ṣe mú Èkó yẹn kí wọ́n mọ̀ yọ̀ sẹ́yìn pé wọ́n mọ̀ sọ kí wọ́n mọ̀ Oǹdó kí wọ́n mọ̀ Èkìtì kí wọ́n mọ̀ Ògùn kí wọ́n mọ̀ Kwara ṣé a lè máa pariwo Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lónìí ṣé a lè máa sọ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n fẹ́ ṣe swearing fún ní on the 29 ṣùgbọ́n wọ́n dúró gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá South West gbogbo wọn dúró béèyàn ṣe dúró wọ́n dúró bí ọmọ ogun ẹ ní fojú sunkún ọmọ yín a ní fojú sunkún ẹ̀yin náà gbogbo ìgbàkúgbà tẹ́ wà ló tẹ́ lò lórí ìjọba yìí ẹ ní ṣìṣe ẹ ní sílẹ̀tẹ̀ ṣùgbọ́n ẹ̀yin gómìnà wa ní South West èmi mọ̀ ń pariwo fún yín ẹ̀yin gómìnà wa a mọ̀ ti ní àwọn security outlet tó pọ̀ outfit tó pọ̀ gan a ní OPC a ní Àgbẹ̀kọ̀yà a ní àwọn ọdẹ a ní wọn lóríṣiríṣiríṣiríṣi lọ́bẹ̀ yẹn bíi 6 àbí 7 la ní nílẹ̀ Yorùbá ẹ̀yin state governor empower àwọn kọ̀ọ̀kan tẹ́ rí tí wọ́n ń wọnú gbó lọ́sìn yẹn àwọn ọ̀gá wọn president Àgbẹ̀kọ̀yà àti Ìbà Gani Adam tó jẹ́ olórí gbogbo àwọn OPC àwọn ni wọ́n náwó yẹn lápò ara wọn o tó bá yá ọ máa sún wọn o
ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kẹ́yìn náà bá mi pariwo fún àwọn gómìnà o ṣé ẹ mọ̀ pé àkì ń bú yín tẹ́lẹ̀ ní tí ọ̀wà á fi padà jẹ́ pé ẹ̀yin láwàá dojú ọ̀rọ̀ kan sìn ẹ mọ̀ ṣe o lórí ọ̀rọ̀ ìbò tó lọ yìí ẹ ti ṣe dáadáa o dáadáa yẹn Ọlọ́run ní jẹ́ ó dìbàjẹ́ o dáadáa tẹ́ ẹ wá lè ṣe tó lè jù ò ní pé kẹ́ ẹ mójútó welfare wa gbogbo primary responsibility yín náà dẹ̀ nìyẹn láti mójútó welfare wa àti láti secure life àwa tá a jẹ́ ọmọ ìpínlẹ̀ yín kí ló wá dé pẹ̀lú gbogbo tá à ń gbọ́ pé àwọn kan wà ń bọ̀ àwọn kan ń bọ̀ àwọn kan fẹ́ wá àwọn kan fẹ́ ṣe yìí pẹ̀lú gbogbo àwọn tó ń para wọn pàkúpa bọ́n ṣe ní ilẹ̀ Ìgbò pẹ̀lú gbogbo bọ́n ṣe lérí yẹn ṣé níjọ́ tójò bá bẹ̀rẹ̀ láàtò gbé níta fẹ́ fi gbèdò sínú ẹ̀ tójò bá ti sú ló yẹ kéèyàn ó ti gbé koto síta so that ìmílẹ̀ tójò bá ti ń rọ̀ báyìí ó ti níbi tí ó rọ̀ sí ẹ̀yin gómìnà wa nípínlẹ̀ Yorùbá Lagos Ògùn Ọ̀yọ́ Ọ̀ṣun Oǹdó Èkìtì Kwara èyí tó ka Kogi mọ́ wa torí pé àwọn ìran wa pọ̀ ní Kogi gan ẹ̀yin gómìnà yẹn gbogbo ń tẹ́ ẹ bá lè ṣe tá a fi bọ́ lọ́wọ́ bẹ́ríbẹ́rí tá a fi bọ́ lọ́wọ́ panipani ẹ dákun ẹ ṣe o ojú ò ní tì yín o wọn ò ní fi yín pìtàn aburú o ìgbàkúgbà tẹ́ ẹ bá kú lórí ipò yìí àní máa rántí yín banújẹ́ pẹ̀lú ògo Ọlọ́run ìbàjẹ́ pé wọ́n lè ṣe ẹ̀kẹta ní ìbádùn pẹ̀lú ògo Ọlọ́run orin tá a máa kọ fún yín nìyẹn ẹ bá wa mójútó bó tiẹ̀ jẹ́ owó security vote yín nìkan kẹ́ ẹ pín sí méjì ìdajì ẹ̀ kẹ́ ẹ tiẹ̀ wá máa pín fún àwọn security group wa yìí ó máa níbi tó máa bá dé ẹlẹ́rù ní kọ́kọ́ fẹ̀ primary responsibility ti yín nìyẹn ojú òní tì yín o ẹ̀yin èèyàn mi àtúní rí máa jù báyìí lọ lónìí mo tó kí yín pé ojú ò fẹ́ ra kó o.